ilé tó dàwó lọ́jọ́ kan péré tẹ́ni tó nílé olówó lọ́wọ́ o ó lè má ṣe túnṣe fọdún 6 lágbájá ṣèlú kò dán mọ́rán tàmẹ̀dú ṣèlú kò dán bọ̀rọ̀ o igi ó dá yọ níná tọ́hún ó dá yọ sọnù kì í jọ́bẹ̀ ó tètè jiná kíá o èṣù tá a bá ti mọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ó tún ṣe àǹgẹ́lì ta ìkúrò ẹ̀ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká dìjọ ṣe kó dán mọ́rán ká lè ṣe mẹ́fọ́ fún níbẹ̀ ìdádúpẹ́dúpẹ́ èyí tá ti ń bá bọ̀ látẹ̀yìn lórí Nàìjíríà yóò Àyìndé mo láfiwé nígbà tá ní wákàtí kan péré láti dèkó lọ sí Ìbàdàn tá a gbé mọ́tò sọ́nà àfogún ìṣẹ́jú lè Ṣàgámù a ní dráìfà yìí ò tún sáré tó kó padà sí kó fẹ́ dira ó fòfún ìṣẹ́jú rẹ̀ ó fi padà sí kó fẹ́ dira kí Àyìndé dógójì ó fòfún ìṣẹ́jú péré agbémọ̀tò fẹ́ni tó lè sáré ṣé kó fòfún ìṣẹ́jú rẹ̀ a ò tiẹ̀ bẹ̀rù eré àṣàdójú bólẹ̀ ládékò lọ sí Ìbàdàn èyí tí mo wí rè o. ẹ jẹ́ ká lọ́rìwò kájíjọ ṣe ń bí tó gbédé káṣe sọ̀rọ̀ ìkẹ́jì kájíjọ ṣe kó náà mọ̀ràn. Late Dr. Sikiru Ayinde Barrister. Adúpẹ́ lọ́wọ́ ọmọdé, adúpẹ́ lọ́wọ́ àgbà, adúpẹ́ lọ́wọ́ ọkùnrin, adúpẹ́ lọ́wọ́ obìnrin. Asiwaju Bola Ahamed Tinubu, ẹ̀yin ni mo kọ́kọ́ fẹ́ bá sọ̀rọ̀. Gbogbo ibi tẹ́ ẹ fẹ́ dé láyé yín, ibẹ̀ lẹ ti dé. Gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ dà láyé yín, àsìkò tẹ́ ẹ lè dà láwà yìí. Asiwaju Bola Ahamed Tinubu, ẹ lajú o, ẹ la ojú yín o. Nǹkan aburú tó ti ń ṣẹlẹ̀ báyìí o, ó tún wá jẹ́ nílẹ̀ Yorùbá. Àwọn aláìmọ̀kànmọ̀kàn èébú ni wọ́n mọ̀ bú báyìí o. Ṣé bá sọ fún yín, ṣé bá sọ fún yín tí wọ́n mọ̀ sọ nìyẹn o. Ṣùgbọ́n mi fẹ́ pe ẹ̀yin ni Asiwaju Bola Ahamed Tinubu. Regionalization of this country. Regionalization of this country. Ntagbára yín ká ni o. Ohun tí agbára yín ká ni o. Agbọ́ ti ìgbà tẹ́ ẹ̀ tí ì débẹ̀ tó jẹ́ wípé ẹni tó wà ńbẹ̀ àwọn ọmọ ìyá rẹ̀ ní ń pa wá lọ́mọ, tí wọ́n ń rèpù ìyàwó wa, tí wọ́n ń pa wá lọ́kọ, tí wọ́n ń pa wá lẹ́gbọ̀n, tí wọ́n ń pa wá lábúrò, tí wọ́n ń pa wá ní bàbá, tí wọ́n sì tún ń gba ransom lọ́wọ́ wa. Bóun bá tiẹ̀ wá wò wípé kò sí nǹkan kan tóun lè ṣe torí pé àwọn ọmọ ìyá àwọn ni wọ́n ń kọ̀mítì gbogbo atrocity. Uncle Bola, Asiwaju Bola, sọmọ ìyá yín làwọn Fúlàní tó ti bẹ̀rẹ̀ sí ní pa wá báyìí. Tí wọn ì bá wá sọmọ yín, ṣé Buhari látún pé ń sìn lórí pé kó wá ràn wá lọ́wọ́ nítorí pé àwọn ọmọ ìyá rẹ̀ ń pa wá lọ́mọ? Tó jẹ́ wípé ìgbà tó wà ń bẹ̀ gangan bàbá, àpè níbu àpè lóòró, àpè lókè àpè sálẹ̀, kò rí nǹkan kan ṣe sí. Èmi ò sì rí bú torí wípé
fífẹ́ràn ọmọ ìyá ẹni ara ìmọ̀ Ọlọ́run lọ́kan ni. Òun fẹ́ràn àwọn ọmọ ìyá tiẹ̀. Téèyàn bá wá fẹ́ràn àwọn ọmọ ìyá tiẹ̀ tí wọ́n wá ń commit atrocity, ibẹ̀ yẹn ló ti ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ Ọlọ́run. Ṣùgbọ́n ká tẹ̀ wá ló ṣẹ̀ Ọlọ́run gbà yẹn, kò ṣẹ̀ Ọlọ́run gbà yẹn náà o. Àwa kọ́ lọ́lọ́run, àwa kọ́ là á dájọ́. Uncle Bola, ẹ̀yin náà ẹ rántí o, ẹ rántí wípé àwa Yorùbá tá a tẹ̀lé yín níjọ́ kìíní àná, torí ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ la fi tẹ̀lé yín. Torí pé kò sí bí ẹni tó jẹ́ tiwa ò ṣe ní létí gbáròyé la fi tẹ̀lé yín. Asiwaju Bola Ahamed Tinubu, ẹnu táráyé fi sọ pé adégún ni wọ́n fi sọ pé adé ògún o. Ẹ ti kọ́kọ́ ṣe ọ̀kan pàtàkì. Ẹ ní kí kálukú, gbogbo ẹnikẹ́ni tó bá, gbogbo state tó bá lágbára àti kọ́ rìfánárì, ẹ ti fún ọ ní agbára. Ẹ ṣètà àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, gbogbo àwọn èèkàn táwọn ọmọ tiwa, àwọn ọmọ Yorùbá ò tí èèkàn ipò jàǹkànjàǹkàn táwọn ọmọ Yorùbá ò dérí. Asiwaju Bola Ahamed Tinubu, ẹ ti fi wọ́n síbẹ̀. Ṣùgbọ́n kò sí justification kankan fún gbogbo ipò tẹ́ ẹ kó àwọn èèyàn sí tí wọ́n bá tún pa yín ní ìran. Tí wọ́n bá tún pa ìran yín, kò sí justification kankan lórí tẹ́ ẹ máa ṣe. Torí pé gbogbo àwọn èèyàn tó péjú dìbò fún yín, ó yẹ kí wọ́n péjú jọrọ rẹ̀ ni. Gbogbo ẹnikẹ́ni tó dìbò fún yín, bàbá, ó yẹ kí wọ́n péjú jọrọ rẹ̀ ni. Ibi tó ti wá ń bọ́ sí ìyó tó ti ń bọ́ sí ibi ẹ̀gbin, ibi ìyà. Ẹ ti ń fún àwọn èèyàn kọ̀ọ̀kan, ẹ ti ń fi ààyè gba àwọn èèyàn kọ̀ọ̀kan láti dá wa lẹ́bi títẹ̀lé tá a tẹ̀lé yín. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn tá à ń sọ yìí náà kì í ṣe pé wọ́n hate yín ni. Mo ti sọ times without number. Gbogbo àwọn tó ń wá Yorùbá nation tó ń bú yín yẹn kì í ṣe pé wọ́n hate yín. Èrò ọkàn kálukú bí kálukú ṣe lè rò mọ́ ni. Ibi tí èrò ọkàn tiwọn náà ni pé ìgbà táwọn bá sá ń pariwo, táwọn ọba jẹ́ kẹ́yìn ọ lọ tẹ́ ẹ̀ lọ contest, ẹ lè wà lẹ́yìn wa. Èrò ọkàn wọn nìyẹn. Wọn ò rò the other side pé bẹ́yìn ò bá contest, ìran àwọn tí ń pa wá lọ́mọ, tí ń gbowó lọ wa, tí ń ṣe oríṣiríṣi iná ni ó padà wọlé. Ìbò yìí dẹ̀ ti proof ẹ̀, torí number 2 ní Fúlàní tó jẹ́ nínú election tá a ṣe lọ́yẹ̀. Ẹ dẹ̀ rí pé mo explain dáadáa. Mo ní Asiwaju Bola Ahamed nìkan ló lè la Àtíkù. Pé Asiwaju Bola Ahamed nìkan ló lè la Àtíkù. Bọ̀bọ̀ ti bí yẹn bí ejò tó sá lọ lórí àpáta tí ọ̀la pa ni. Mi ò rí bí contender. Àwọn ọmọ Yorùbá, gbogbo ìgbà tó bá yẹ ká bínú, a kì í bínú. Téèyàn bá ṣẹ̀ wá, àsìkò tá a fẹ́ bínú sí yẹn, àsìkò tí ó pa gbogbo wa lára ni, àwa ní mind. Àní mind. Asiwaju Bola Ahamed Tinubu, ẹ tí ì ṣe rárá ni. Ẹ má jẹ́ kí n sọ pé ẹ tí ì ṣe tó, ẹ tí ì ṣe rárá. Torí ẹ̀mí ju gbogbo nǹkan tẹ́ ẹ bá ṣe fún wa lọ. Gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ ṣe fún ọmọ Yorùbá, bàbá, nígbà tó bá ń bẹ láyé tó ń ṣẹ̀mí ààyè, inú nǹkan yẹn ó wúlò fún. Ṣé ẹ ti wá gbà wọ́n láyè kan tó máa pa wá bí wọ́n ṣe ń pa wá nígbà ayé Buhari ni, nígbà ayé ọmọ ìyá wọn? Kí ni justification pé àwa kan sọ pé nítorí pé kíjọba má bàa padà bọ́ sí wọn lọ́wọ́ torí tí wọ́n ń ṣe fún wa? Kí ni justification wa lórí pé gbogbo èébú táwọn èèyàn bú wa, èpè táwọn èèyàn ṣẹ́ fún wa, gbogbo táwọn èèyàn ṣe? Kí ni justification wa lórí ẹ̀?
ẹ fẹ́ káwọn èèyàn máa bú wa ó lè jẹ́ pé èébú yẹn ò ní mínì mọ́ wọ́n ti bú yẹn ó ti sú wọn wọ́n ti bú ọba wọ́n ti bú jòyè téèyàn bá lè bú ọba tó bú jòyè ta lè mí ta ló bí bàbá mi bí bàbá mi bá ń bẹ láyé ṣé kò ní dọ̀bálẹ̀ fún Ọọ̀ni àbí wọn ò bú Ọọ̀ni bí bàbá mi bá ń bẹ láyé ṣé kò ní dọ̀bálẹ̀ fàlákì bàbá mi bàbá tó bí bàbá mi tó bá wà láyé ṣé kò ní dọ̀bálẹ̀ fàlákì ṣé wọn ò bú Aláké ṣé wọn ò bú àwọn ọba wa jàǹkàn nílẹ̀ Yorùbá wọ́n bú wọn èébú tí wọ́n sì ń bú wọn lóòótọ́ lè mọ̀ sí justification èébú tí wọ́n ń bú wọn torí pé gbogbo ìgbà ni mò ń pariwo fún wa wípé àwọn ọba wa ò lágbára mọ́ tá a bá ti ọba ń tìkù tìlú ìjọba wọn ó yọ dànù bí ẹni yọ jìgá 200 500 irú wa kò dẹ̀ ní lè dá padà sórí oyè yẹn mọ́ torí àwọn gómìnà náà yan ọba báyìí ọlọ́run máa já èbúdá lórí. Now nígbà tí torí ẹ̀yin aláàhẹ sọ ẹ̀yin tí ọ̀rọ̀ máa ń dùnjọ lọ́rọ̀ lọ ni mo fẹ́ ṣàlàyé eléyìí fún torí mo ti mọ̀ pé ẹ máa sọ ṣe bẹ́ẹ̀ yìí náà nìyẹn ṣe bẹ́ẹ̀ lọ gbowó lọ́wọ́ olóṣèlú mo ti fi gbogbo ìgbà sọ pé mi ìgbà kọ́bọ̀ rí lọ́wọ́ ẹnikẹ́ni mo sì tún sọ dọ̀la ẹni tí n bá dẹ̀ gba kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ tàbí ẹni tó bá ní púrúfù pé mo gba kọ́bọ̀ lọ́wọ́ lágbájá ẹ jẹ́ kó jáde kó sọ ẹ jẹ́ kó jáde kó sọ irú ọjọ́ tèmi ń dúró dè lóde yìí gbogbo wa náà ládẹ̀ tí wá ń pariwo Aṣíwájú Bọ́lá Ahamed Tinubu ṣé ariwo Aṣíwájú Bọ́lá Ahamed Tinubu tá à ń pa á sìn pé kó wo inú ìran rẹ̀ kó wo ohun tó ń ṣẹlẹ̀ sínú ìran rẹ̀ ṣàtìkù là máa pariwo àbí èyí ọmọ Yẹmí ọmọ Yíbò sáwọn láàmà ṣé gbogbo ọ̀rọ̀ tá a lè sọ ń sìn tí nǹkan kan ò ní tẹ̀yìn ẹ̀yọ́ ṣá a lè sọ táwọn yẹn ẹni tó bá mú aṣọ bàbá rẹ̀ tó tẹ̀ mọ́lẹ̀ ṣé kò ní fa aṣọ bàbá oníbàbá yá ariwo tí mò ń ké njọ́ náà lọ́rùn ni pé nígbà tí nǹkan tá a gbé lọ́wọ́ tó forí sánpọ́n ní December yẹn ẹ̀yin ọmọ Yorùbá èèyàn 3 ló kù lókè tí wọ́n ní wéètì nínú àwọn tán contest Haúsá Fúlàní Ìgbò àtọmọ Yorùbá ọ̀dà ẹ̀dàkùn pẹ̀lú gbogbo ìtí wọ́n bẹ̀rẹ̀ yìí sìn náà tí wọ́n ń ṣe tá a wá ń pariwo ń sìn yìí ẹ̀dàkùn ṣé Àtíkù làbá máa pariwo pé kó wá dá àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ kọ́ pé wọ́n ń pa àwọn èèyàn wa bàbá opportunity kan tá a kọ́kọ́ nínú wípé a lè pariwo Aṣíwájú Bọ́lá Ahamed Tinubu a lè sọ gbogbo tó bá wù Aṣíwájú Ahamed Tinubu tí ò ní ṣe nǹkan kan fún wa torí ó mọ̀ wípé àwọn mọ̀lẹ́bí tòun àwọn bàbá àti ìyá àti ẹ̀gbọ́n àtàbúrò àtọmọ tòun ni wọ́n ń sọ̀rọ̀ so gbogbo wọn tó bá bú mi mọ ronú ra rẹ mi ò ní ọmọ bú mi kò ní mínì ṣẹ̀ṣẹ̀ mọ bú wa gbogbo èébú tẹ́ bú wa ń jọ sí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwa la tó ń sẹ̀mí ààyè àdẹ̀wà tọrọ owó lọ́wọ́ yìí jẹun bí gbogbo ẹ ṣe le tó gbogbo ẹ̀yin tẹ́ dúró tì mí nígbà wàhálà yẹn ẹ ní kánjú kú ẹ ní ṣòfò ọmọ ẹ ní mọ́sàárè ọmọ gbogbo gbàtẹ́ bá lò láyé ẹ ní gbọ́mọ sí gbogbo ẹ̀yin tẹ́ dúró tì mí torí tí mo bá ní kò mèmí irọ́ ni mo pa ẹni tá a sì náà ní pọ̀pá 6 torí 2 lọ bá wọn 4 yòókù nǹkan ibà rẹ̀ lọ́wà ó gbòmí gan ẹ̀ ń ṣépè fún mọ̀lẹ́bí ẹ̀ ń ṣépè fẹ́ bí ẹ̀ ń ṣépè fara mi ẹ̀ tún bá débi kẹ́ ẹ mọ bú àwọn ọmọ mi kẹ́ ẹ mọ bá àwọn ọmọ mi ṣépè ṣùgbọ́n èpè ìjọ náà lọ́hùn ẹ rí i pójú mi tó ti fresh jù gbà yẹn lọ èdèjọ owó olóṣèlú kọ́lọ́hún fìyà jẹ mí tí n bá tó bá jẹ́ pé àní ẹnìkan tí mo lè lọ́mọ gbowó lọ́wọ́ ẹ̀ nínú àwọn olóṣèlú títí dìsìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rán mi sí Aṣíwájú Bọ́lá Ahamed Tinubu bó ṣe jìnnà sí yẹn ló jìnnà sí mi náà ní tèmi ń jà fún gbà yẹn náà ó lé one reason ní pé ẹ jẹ́ ká dúró títí wá yẹn á ní àǹfààní àti complain ẹ dákun tí mo sọ lónìí
tó bá jẹ́ pé Àtíkù ni mò ń bẹ̀ níbo ni bá kọjú sí, èdè wo ni bá máa sọ. Gbogbo wa lónìí àwọn adẹ̀ni tó ń pariwo Asiwaju Bola Ahamed Tinubu àtúnrà àwọn èèyàn kan nínú àwa tá a jọ kóra wa jọ ń gbà yẹn tá a jà fún òmìnira ilẹ̀ Yorùbá tí wọ́n tó ti sọ ilé yìí di wọ́n tó ti sọ di ègún tí bá sọ fún yín ibi kìíní kan ṣe kìíní tẹ́ ẹ bá sọ fún wa ṣé tá a bá tẹ̀lé yín sáà ti rí Yorùbá nation gbà for now ni. Ṣé bẹ́ẹ̀ yẹn máa ń ro orí lórí nǹkan míì pé ok tó bá jẹ́ wípé èmi náà mọ̀ pé tí n bá tẹ̀lé yín tàbí tí àwọn míì tó padà náà bá tẹ̀lé yín á ti rí Yorùbá nation gbà ni àwa náà ò ní lọ. Mo á ti rí pé ó ti bọ́ ní December yẹn ìyá onídìrí ti jẹ́ kó bọ́. Ìgbà tí ìyá onídìrí rẹ̀ jẹ́ bọ́ tán mo pariwo oríṣiríṣi nǹkan ni mo sọ wípé ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ á ṣìnà o ẹ má jẹ́ á wọgbó o ó yìí sì fún wa láti bá Asiwaju Bola ọdún wo la fẹ́ jagun yẹn dà tó jẹ́ wípé nǹkan kékeré báyìí láàrin ara wa á ti fọ́jú ẹ̀ pọ̀ á ti sọ oríṣiríṣi á ti ṣépè á ti búra wa á ti ṣe gbá á ti ṣàwo. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú ẹ jẹ́ ká ronú ṣé bọ́mọ ìyá tí yín ló tiẹ̀ sì wà ń bẹ̀ lẹ́nu ṣé bí a sọ wípé kẹ́ ẹ mọ́ criticize ẹ̀ tó bá ṣe tí ò dáa gbogbo criticism yẹn tó mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí despite the fact pé gbogbo ipò tá a dé rí ni Asiwaju Bola Ahamed gbọ́mọ Yorùbá sí síbẹ̀síbẹ̀ náà àtún condemn ẹ̀ náà ni síbẹ̀síbẹ̀ náà àwọn ọmọ Yorùbá náà látún condemn ẹ̀ lẹ́yìn àwọn Haúsá tí wọ́n jẹ́ opposition tó jẹ́ pé dandan ni kọ́ opposition ó condemn ẹ̀ torí di only iṣẹ́ tí wọ́n wà lọ́wọ́ opposition nìkan criticize ẹ̀ tó wà lórí ìjọba èwo ni tiwọ́ tó kì í sọ opposition ó sínú ẹgbẹ́ kankan èwo ni tiẹ̀ èwo ni criticism tiẹ̀ ṣẹ́ni tí tó bá jẹ́ constructive criticism ni kò sẹ́ni tó máa bínú èmi ò ní ká má complain èmi ò ní ká má sọ̀rọ̀ fún Asiwaju Bola Ahamed Tinubu ṣé báwo lèmi náà ń wọ̀nù yìí báwo ni mo ń wọ̀nù yìí gbogbo yín ló sì lẹ́sìn mọ̀ wípé òwe pé tó bá kojú sí yín ẹ̀ta tó bá kọ ẹ̀gbẹ́ sí yín ẹ̀jẹ̀ lọ́fà tó bá kẹ̀yìn nìkan ẹ tẹ́rù ara yín pa ọgbọ́n tá a fi kọ́lé tó rú gẹ́gẹ́gẹ́ kò tó yẹ tá a fi sunrun ọbẹ̀ láti tó fẹ́ lọ́la mo ti sọ tó ẹ̀mẹ́wàá fún wọn. àfẹnití kì í bá sọmọ Yorùbá ni ò ní lè ronú tí mo sọ yẹn wọ́n ń sọ lè bu àgbà wọ́n ń sọ lè bu àgbà Asiwaju Bola Ahamed Tinubu kó tó di pé irú wa ó máa wá tún wá padà sọ ọ̀rọ̀ aburú. Life and property of the citizenry ilẹ̀ ìkọ̀kọ̀ ní the first priority yín ìjọba tí ó bá ṣàṣeyọrí láyé ẹ̀mí àti dúkìá àwọn tó jọba lé lórí ó ní the first priority. Tó bá ti jẹ́ pé Ọlọ́run tó bá ti mú yín tẹ́ bá ti ṣàṣeyege lọ́nà yìí ìyókù kékeré ni. Gbogbo àwa tí à ń bú wọn pé wọn ò ṣe nǹkan kan ẹ gbọ́ òwe tí Alhaji Sikiru Ayinde pa nínú kíní tí mo play tán yẹn wọ́n ní ilé tó dáwó lọ́jọ́ kan péré tẹ́ni tó nílé ò lówó lọ́wọ́ ó lè má ṣe ètò ṣe fọdún 6 kí wọ́n ti ènìyàn lásán kọ́wọ́ ó bó lásán pé wọ́n náà wọ́ bó ẹ dákun sí ọjọ́ kan náà ni ó san. Ordinary toothpick a lè dáṣe ní Nàìjíríà àwọn ọ̀dà ẹni gbogbo nǹkan àwọn ọ̀dà ẹ̀ wọlé ni gbogbo nǹkan àwọn ọ̀dà ẹ̀ wọlé ni shame on Nàìjíríà lórí pa àwọn ọ̀dà gbogbo nǹkan ṣùgbọ́n ẹni tó ṣẹ̀ṣẹ̀ débẹ̀ sí nítorí Ọlọ́run ẹ jẹ́ á ronú ẹ jẹ́ kí n kọ́kọ́ fi òótọ́ ọ̀rọ̀ kan tó yín létí
dọ́là ó di 1,500. Èmi ni mo sọ bẹ́ẹ̀ torí wípé ìwé 6 péré làwa kà, kó yẹ kó jẹ́ pé àwa látò máa kọ́ àwọn graduate lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ governance. Àpulẹ̀ ṣe nǹkan kan lẹ̀ tó a máa kó èrè rẹ̀ sí. Àwọn nǹkan tá a máa kéré rẹ̀ in the nearest future ni Aṣíwájú ṣẹ̀ṣẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn nǹkan tá a máa kó èrè rẹ̀ in the nearest future ni Aṣíwájú bẹ̀rẹ̀ sí ní ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣé tí wọ́n bá dá lé sẹ́lẹ̀, ṣé èdè náà wọ́n dá lé sẹ́lẹ̀? Àwọn ilé-iṣẹ́ dídálẹ̀ oríṣiríṣi nǹkan ṣíṣe ni àwa náà ó fi máa export. Láì jẹ́ pé à ń export, dọ́là ó máa lọ náà ni, kò sí ń tá a lè rí ṣe sí yẹn. Èmi ọmọ ìwé 6 kọ yín nìyẹn o, ìwọ tó bá wù ọ́ gbọ́, ìwọ tó bá wù kọ́ mọ́ gbọ́. Ẹ lè jẹ́ ìlú tó ń import nìkan kí dọ́là ọmọ máa lé, torí dọ́là náà ni a gbé gbogbo nǹkan lé lórí. Dọ́là yìí la gbé gbogbo nǹkan lé lórí. So bí dọ́là bá di 1,700, bí dọ́là bá di $1,700 naira, kì í ṣe fọ́ọ̀tì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ẹ jẹ́ kí gbogbo àjọ rò, ẹ jẹ́ ká rórí. Ẹ má jẹ́ káwọn ọmọ Yorùbá ṣe ní kàkà kí n bun ọmọ àbúnlẹ̀. Ẹ jẹ́ káwọn ọmọ Yorùbá ronú gan gidi. Okay, à ń pariwo pé ibi tí epo dé yẹn, ṣé ìgbà tí Aṣíwájú Bọ́lá Ahmed débẹ̀ nìkan ló ṣẹ̀ débẹ̀ yẹn? Ṣé ọ̀dọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed ló ti accumulate tí wọ́n fi yọ subsidy yẹn? Àbí ẹni tó kù ń bẹ̀ ọ̀sọ́ fún wa pé wọ́n yọ subsidy kó tó lọ? Ẹni tó kù ń bẹ̀ ti sọ fún wa pé wọ́n yọ subsidy yẹn kó wọ́n tó lọ, torí subsidy yẹn wọ́n expire nígbà tó máa kú bí ọ̀sẹ̀ mélòó kan tóun fẹ́ kúrò lórí ìjọba. So gbogbo blame yẹn wá ní kí ló tó yọ subsidy. Ẹ dákun, ṣé ká kú sínú ìyà ohun ìṣe yìí náà ni? Ṣé gbogbo owó subsidy tí wọ́n ń san yẹn, ṣé gbogbo wa náà kọ́ là ń rí ni? Ṣé gbogbo àwọn owó yẹn ò tó dá ilé iṣẹ́ lẹ̀ fún wa ni, tó jẹ́ pé àwa náà wọ́n máa export nǹkan? Tá a bá ti ń export nǹkan, bẹ́ẹ̀ ni dọ́là ó ṣe máa já wálẹ̀. Torí gbogbo nǹkan tó ń bàrà lọ́wọ́ tiwa, ẹ mọ̀ pé tí wọ́n mọ̀ lónìí ẹ̀. Àwa ọ̀pọ̀lọpọ̀ nínú wa, àtẹni tó tiẹ̀ mọ̀ ní tí wọ́n ń pè ní ọrọ̀ ajé orílẹ̀-èdè, àtẹni tí ò ṣe kíní, kò sí ẹni, gbogbo wa wá sọra wa di gbẹ̀gùdà nìkan náà. Àwa mọ̀ pé bí wọ́n bá dá ilé iṣẹ́ lẹ̀ tá a máa fi export nǹkan, àmọ́ wípé kì í ṣe ọ̀sẹ̀ kan, kì í ṣe oṣù kan, kì í ṣe oṣù méjì, kì í ṣe ọdún kan. Báyìí àtọ́ ti ń kọ̀ndẹ́mù ìjọba eléyìí, ọmọ Yorùbá náà dẹ̀ ń pẹ̀lú kọ̀ndẹ́mù ẹ̀. EFCC Yorùbá ò débẹ̀ rí. Ibi tá a tiẹ̀ ti ń rí owó gangan tí orílẹ̀-èdè ti ń rí owó lẹ́yìn owó epo, Nigeria Port Authority lẹ́kọ̀ọ́ ni. Ọmọ Yorùbá ló wà ń bẹ̀. Ẹ wo gbogbo ipò kànrìn táwọn ọmọ Yorùbá wà. Ṣé báwọn ọmọ Yorùbá tán wà ní àwọn ipò yẹn, ṣé bí wọ́n ní ẹbí, ṣé bí wọ́n ní ará, ṣé bí wọ́n ní ìyè kan, ṣé bí wọ́n ní ìbátan, ṣé bí wọ́n ní ọ̀rẹ́ tí àwọn náà ó ṣe fún pé ẹ̀gbọ́n mi ti wà ń pò, so ara ó dẹ̀ mí, ara ó dẹ̀ àwọn tó wá súnmọ́ mi náà, ara ó dẹ̀ ìyàwó, ara ó dẹ̀ àwọn tó sọ́jẹ́ fámílì ìyàwó, ara ó dẹ̀ àwọn ọ̀rẹ́ ẹni tó bá wà ń pò. Díẹ̀díẹ̀ bí ṣe é kárí nìyẹn. Ẹlòmíì náà wà náà, èèyàn rẹ̀ kankan ò ní dépò, ṣùgbọ́n nítorí pé ó ti ń dẹrùn fún àwọn kan, ìdẹ̀rùn yóò kan àwa náà. Bí a bá bẹ̀rẹ̀ sí ní export nǹkan kan jáde lórílẹ̀-èdè yìí, bí dọ́là ó ṣe máa lọ nìyẹn. So kì í ṣe ẹjọ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu o. Kò sí nǹkan kan tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lè ṣe
lórí dọ́là. Ṣùgbọ́n mo mọ̀ pé tí wọ́n bá rí gbogbo nǹkan láyé ṣe tí wọn ò bá rí ìdáàbòbò ẹ̀mí àwọn ọmọ Yorùbá ṣe wọn ṣe nǹkan kan. Tó bá jẹ́ pé gbogbo ohun tá a fẹ́ láyé yìí kí iná ọmọ ṣẹ́jú mọ́ kómi ọmọ lọ mọ́ kí epo padà di 150 naira àbí kó tiẹ̀ di 100 naira tàbí kó di 80 naira tẹ́ ẹ bá àchífù gbogbo nǹkan yẹn tẹ́ ẹ bá tí àchífù kí wọ́n mọ̀ wàá pa yín ní ìran mọ́ Asiwaju Bola Ahamed Tinubu ẹ̀ tí ì ṣe nǹkan kan. Sọ́dọ̀ àwọn tó bá kù nílẹ̀ lè máa ṣe fún àwọn tí wọ́n dẹ̀ struggle fún bẹ́ẹ̀ ṣe débẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni yóò bá lọ tẹ́ bá fi àwọn ọmọ ìrankíran yìí sílẹ̀ láti máa pa wá. Ẹ dákun tó ohun tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta sẹ́yìn ohun tó ṣẹlẹ̀ ẹ wò bá tó ṣe pààyàn lọ nílẹ̀ Yorùbá ó tó wá jẹ́ àsìkò tí ọmọ Yorùbá wà lórí oyè Asiwaju Bola Ahamed Tinubu ẹnu tí ajá tó fi ń bọ́ ọmọ rẹ̀ ṣeré èyí tó fi ń bá ṣeré èyí yẹn náà ni fi ń gé jẹ o. Mo wà lára àwọn tí ó sọ̀rọ̀ burúkú o mi sì ní payroll yín o mi ì dẹ̀ gbowó kankan lọ́wọ́ yín mi ì sí ní payroll yín mi ò dẹ̀ gbowó kankan lọ́wọ́ yín mi ò dẹ̀ gbowó kankan lọ́wọ́ representative yín. Mo ṣe tèmi fún Ọlọ́run mo ṣe tèmi fún alájọbí ọmọ Yorùbá nítorí pé mo mọ̀ pé bẹ́yìn ọba débẹ̀ Àtíkù ni ó wà lórí oyè lónìí àdẹ̀ní ní àǹfààní àti lọ bá Àtíkù láti máa sọ̀rọ̀ tá a sọ yìí torí kò ní ní mínísì bá a sọ àkànṣọ́ dànù ni. Orí ti yóò wú gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pé àwọn èèyàn mi náà ń pè mí ṣàkíyèsí orí táwọn yẹn ò léwu. So achievement tèmi àkọ́kọ́ nìyẹn pé mo pẹ̀lú àwọn tó tẹ̀lé yín tí Ọlọ́run fi gbé yín dépò ní achievement mi. Ṣùgbọ́n nǹkan tí ó wàá fi di tí wọ́n mọ̀ fi fi bú mi ẹ ti ṣe dáadáa ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà o. Ṣùgbọ́n the only ọ̀nà tó yẹ kẹ́ ẹ ti kọ́kọ́ ṣe dáadáa jù láyé ó ní kí wọ́n má pa Yorùbá bí ẹni pẹran. Èmi Yorùbá costly gan. Bàbá èmi wa very very costly. Àwa ò kò easy fún ọmọ Yorùbá láti máa para wọn kò easy fún ọmọ Yorùbá láti gbé ọ̀bẹ máa dúyàn. Bàbá tẹ́ bá wá ń pa wá lójú yín kí láǹfààní pé wà ń bẹ̀ yẹn. Tí ẹ bá tó wá lágbára láti dáàbò bo Ọ̀yọ́ state ni wọ́n ti ń pààyàn látijọ́ yìí o látẹ̀yìnwá náà ni o. Tí ẹ bá tó wá lágbára wọ́n ń pààyàn lọ́yọ̀ wọ́n ń pààyàn lógùn tí ibi tó le jù nìyẹn. Ẹ rántí pé wọ́n ti gbé àwọn èèyàn kan ní Èkó wọ́n ti gbé àwọn èèyàn kan káàkiri ilẹ̀ Yorùbá ṣùgbọ́n ibi tó le jù nísìnyí àti tẹ́lẹ̀ náà ní Ògùn àtọ̀yọ́. Asiwaju Bola Ahamed Tinubu tágbára yín ò bá wá ká láti dáàbò bo Ọ̀yọ́ àti Ògùn ó tán dìyín mo sọ ó tán nídìí èmi yìí sọ ó tán nídìí. Etí wa ti gbọ́ oríṣiríṣi ṣùgbọ́n a mọ̀ pé àìmọ̀kànmọ̀kàn ló fa tí etí wa ń gbọ́ torí téèyàn bá mọ inú rò á wò wípé Ọlọ́run ló mọ̀ jẹ́ kí ọjọ́ ọmọ ìyá wa lọ́wọ́ à ń bẹ̀ sìn. Ọlọ́run ló mọ̀ jẹ́ kí ọjọ́ ọmọ ìyá wa lọ́wọ́ à ń bẹ̀ sìn. Ta ni àbámọ́ akéèpè lénìí ta làbámọ́ akéèpè àwọn Yorùbá àrọwà kan ò sí tá àpafẹ́ ní kòkó pààyẹ ìjà àrọwà wà tí èèmọ̀ ń pa fún o. Àrọwà yẹn ni pé àwọn Yorùbá sọ fún pé lágbájá wọn ń bí ò ti ẹ̀gbọ́n sáàsùnkún tó bá jẹ́ pé gbàtọ̀ wà ní oyún ìyá rẹ̀ ní kókó pa ìyá rẹ̀ toyúntoyún tá a làbá bẹ́ẹ̀ lónìí tó bá jẹ́ pé ọmọ tó lọ́pọlọ ó yẹ kó ronú. Bàbá ẹ dákun torí Ọlọ́run ẹ gbọ́ ọ̀rọ̀ sí wa lẹ́nu. Tẹ́ ẹ bá ṣe dáadáa gbogbo àwọn èèyàn tó ń bu yín náà padà sọ̀rọ̀ yín dáadáa. Ẹ ti ń ṣe dáadáa o ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lẹ ti ń ṣe dáadáa pàápàá jùlọ fáwọn ọmọ Yorùbá ṣùgbọ́n dáadáa tẹ́ ẹ lè ṣe jù láyé méjì ni. Dáadáa àkọ́kọ́ ni kẹ́ ẹ stọ́ọ̀pù kí wọ́n máa pa ọmọ Yorùbá bí ẹni pẹran bí ẹni pẹdìẹ.
dáadáa àkọ́kọ́ táyé ò lè gbàgbé yín mọ́ láéláé torúkọ yín ò ní parun nínú ìwé ìtàn dáadáa àkọ́kọ́ nìyẹn. Bàbá wa Aṣíwájú Bọ́lá Ahamed Tinubu dáadáa ẹlẹ́kejì tó jẹ́ pé kò ní sí ẹni tí ó ní orúkọ tó ju tiyín lọ nílẹ̀ Yorùbá. Àwọn bàbá wa kan wà tá a máa ń sọ̀rọ̀ wọn nílẹ̀ Yorùbá tá à ń sọ̀rọ̀ wọn bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe pé wọn ò ṣe àìdáa fún wa kì í ṣe pé wọn ò ṣe àìdáa fún wa adáríjì wọn la fi ń tẹ̀lé wọn la fi ń sọ̀rọ̀ wọn dáadáa kálukú náà ló mọ tó ń ṣe fún ilẹ̀ Yorùbá. So the only thing tẹ́yìn wá lè ṣe tó jẹ́ pé kò sí ẹni tí ó lè yín bá mọ́ bàbá ó ní pé ẹ regionalize Nàìjíríà bàbá ẹ jẹ́ kó jẹ́ àsìkò èmi ò sọ pé kẹ́ ẹ mọ́ lọ́dún mẹ́jọ torí tẹ́ ẹ bá lọ́dún mẹ́jọ tẹ́ ẹ ṣe fún Yorùbá ẹ máa ṣe lọ ṣùgbọ́n a ti mọ̀ pé lẹ́yìn tí ẹ̀yin bá ti kú òun bẹ̀ kì í ṣe pàtó máa ṣe fọ̀rọ̀yà láyà ẹnì kankan mọ́ a mọ̀ pé tẹ́yìn bá ti kú òun bẹ̀ regional yẹn gbogbo tẹ́ ẹ bá lè ṣe tí regional system of government yóò fi tẹ̀ wá lọ́wọ́ within your time. Asiwaju Bola Ahamed Tinubu ẹ ṣe kẹ wá fi yòókù lẹ̀ fọ́lọ́run kẹ fi orúkọ yín kẹ fi sílẹ̀ fọ́lọ́run àtàwọn èèyàn tó bá tọ́ sí yín ẹ jẹ́ káwọn èèyàn máa fún yín béèyàn bá ń hu èpè tán bá ń ṣàdúrà fún àdúrà ni ó mọ jẹ́ tiẹ̀ béèyàn bá ń hu àdúrà tán bá ń ṣe béèyàn bá ń hu èpè tán bá ń ṣàdúrà fún wàlẹ́ èpè ni ó mọ jẹ́ tiẹ̀ béèyàn bá ń hùwà èpè tán bá ń ṣàdúrà fún wàláì Ọlọ́run Lédùmarè ń gbọ́ àdúrà ni ó mọ jẹ́ tiẹ̀ ìwà àdúrà ló hù ẹ wá ń ṣépè fún àdúrà ni ó mọ jẹ́ tiẹ̀ ṣùgbọ́n ètò ń hùwà èpè tẹ́ wá ń ṣàdúrà fún irọ́ ni èpè ni ó jẹ́ tiẹ̀. Asiwaju Bola Ahamed Tinubu èyí ẹ ṣe dáadáa kẹ́ ẹ wá wo tí ọmọ Yorùbá ò tọ́n sí lẹ́yìn yín àbọ̀rọ̀ lásán fọmọlúàbí tó bá dénú àdòdìdì mo bẹ̀ yín ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká ní sùúrù fún wọn díẹ̀ mo dẹ̀ bẹ̀ ẹ̀yin náà bàbá ẹ gba Yorùbá lọ́wọ́ ìyà àdí ó ń léwu ètò ẹ lè gba Yorùbá lọ́wọ́ ìyà òun náà ni pé káwa náà ò dá dúró ká ní òmìnira ara wa nílẹ̀ Yorùbá ẹ jẹ́ kí gbogbo ọmọ dá kọ́ìsì tá a máa ń dá yẹn ká máa dá fún ìjọba àpapọ̀ kí gbogbo stéètì kọ̀ọ̀kan ní tí ọmọ tó bá wọ́n bá sọ pé 30% ni láàmú san ebi náà làwọn yòókù náà mọ̀ san ebi 30% táwọn náà rí ni wọ́n san ebi 30% táwọn náà bá rí lásán bàbá ẹ bá wa ja ogun yẹn Ọlọ́run á fún yín jà ojú òní tì yín ẹ̀yin ọmọ Yorùbá mo tó kí yín o ẹ má jẹ́ ká sọ kí ní ìdíjà o ẹ jẹ́ kí gbogbo wa sọ̀rọ̀ ká máa sọ complaint tá a bá rí ni kẹ́ ẹ jẹ́ ká sọ Ọlọ́run á wà pẹ̀lú wa ojú òní tì wá gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nation mo ti fìgbà kan sọ fún yín pé ẹ̀yin lẹ gbé Asiwaju Bola Ahamed Tinubu lórí ipò yẹn ẹ pẹ̀lú kí n sọ pé ẹ pẹ̀lú nítorí pé ìjà tá à ń jà ń gbà yẹn ń làwọn ọmọ Fúlàní wò pé wo ẹ jẹ́ àṣẹ ń tú tòbí tiwa nù káwa àtòkè ọya ká parapọ̀ máwọn ti ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká gbé ọ̀kan nínú ọmọ Yorùbá wọlé ní táwọn ọmọ Yíbò yóò fi ní borí wa nìyẹn o tí ó bá jẹ́ ọ̀kan nínú ọmọ Yorùbá ló wọlé táwọn Yíbò bá ń fa wàhálà wọn tí Yorùbá ń fa tiwọn táwọn méjèèjì bá pa wọ́n pọ̀ lórí wa tó nǹkan kan o tó fa bí ìjọba ṣe shift sọ́wọ́ yín nìyẹn bàbá ẹ má rí àwọn Yorùbá nation bí ọ̀tá ìwọ Yorùbá nation náà èmi ò ní kéèyàn mọ̀ sí bò ẹ má búyàn mọ́ ẹ jẹ́ ká gbàgbé ẹ jẹ́ ká ṣe bá ti rí dá méjì sí tí èébú tó ṣe bí èébú tá a bú àwọn èèyàn tá a bú ọba tá a bú jóyè ṣé bí èébú ọ̀nà wọn padà bú Chief Sunday Igboho ṣé bí èébú ọ̀nà wọn padà bú bàbá wa professor ṣé bí èébú ọ̀nà wọn padà bú gbogbo àwọn aṣíwájú wa tó bá ṣe pé wọ́n ti dá wa lẹ́kọ̀ọ́ ńgbà yẹn pé ká má bú àwọn tá à ń bú àní lè bú àwọn náà ẹ̀rù ọmọ bà wá ṣùgbọ́n kíní yẹn ti di yẹ̀yẹ́ kò ní mí nìmọ́ a dẹ̀ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń bú yẹn wọ́n ju ẹ̀yin lọ so automatically ni wọ́n fi láǹfààní ni wọ́n fi lẹ́nu àti máa bú ẹ̀yin náà ẹ jọ̀ọ́ ẹ dá wọn lẹ́kùn ẹ má jẹ́ àbúyàn ẹ jẹ́ á máa bá plan wa lọ lórí pé bí Yorùbá ó ṣe rí òmìnira gbà ọmọ wa lọ́wọ́ à ń bẹ̀ o gbogbo tá a bá lè ṣe láti convince ọmọ wa ní kẹ́ẹ̀jẹ́ àṣẹ o ẹ má jẹ́ àbú èbú o ẹ má jẹ́ ajá o Ọlọ́run Olódùmarè kò ní dáàrin ọmọ Yorùbá yìí o pẹ̀lú ògùn Ọlọ́run àní fojú sunkún ara wa o
títí ìgbà tí màá tó mú omi ìwà sétí gbọ́ yín mo kí yín pé ojú ò fẹ́ra kù Ọlọ́run á wà pẹ̀lú wa o thank you very much ẹ ṣé gan.